ìwé ìròyìn kan ti gbé jáde tí wọ́n ń pè ní The Nigerian Voice tí wọ́n sọ pé bàbá wa Chief Sunday Adéyẹmọ ó ṣetán láti fi Yoruba Nation agitation tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ nítorí pé kí wọ́n lè tú sílẹ̀. kéré o fún gbogbo àwọn èèyàn tó sọ wípé Ìgbòho òòṣà ọmọ Adéyẹmọ ó fẹ́ drop agitation Yoruba Nation, ó fẹ́ embrace amnesty tíjọba Nàìjíríà tó fẹ́ fún. Ìròyìn tá a gbọ́ ni wípé olóyè Sunday Ìgbòho ọmọ Adéyẹmọ ìjọba Nàìjíríà wọ́n ní kó drop agitation Yoruba Nation, kó embrace amnesty, kó lè máa lọ ní ayọ̀ àtàláfíà. Ìjọ ọ̀rọ̀ yìí ò tọ́ ni bí? Nínú fídíò yìí mi sọ ìdí 3 sí 4 tí olóyè Sunday Ìgbòho ọmọ Adéyẹmọ tí ò fi lè drop agitation Yoruba Nation lórí gbogbo rúmọ̀ táwọn èèyàn ń gbé káàkiri. Nínú fídíò yìí màá sọ àwọn nǹkan míì, àṣírí àwọn nǹkan míì wà tí màá jẹ́ kó yé gbogbo ọmọ Yorùbá tó nílé tẹlẹ́mù. Àṣírí kan wà tí mo fẹ́ kó yé nínú fídíò yìí, ète tí àwọn Nàìjíríà, ìjọba Nàìjíríà tó ń hun lórí Sunday Ìgbòho. Màá ṣàlàyé fún yín gbogbo ohun tí ọ̀gá Màlàmí, gbogbo ète tí wọ́n hun lórí kán lè táàgì olóyè Sunday Ìgbòho gẹ́gẹ́ bí tẹ́rọ́rìstì. Nínú fídíò yìí màá sọ àṣírí náà tẹ́ fi mọ̀ wípé wọ́n fẹ́ rọ́ọ̀pù olóyè Sunday Ìgbòho ni o. Ìgbòho ò mọwọ́ mẹsẹ̀ lórí ẹ̀sùn tí wọ́n fi kùn. Ìjọba Nàìjíríà ẹ jáwọ́ nínú àpọ̀n tí ò yọ̀, ẹ fi Sunday Ìgbòho lọ́rùn sílẹ̀. Is not a terrorist. Nínú fídíò yìí ẹ bá mi share ẹ gbọ́ ọ̀rọ̀ ẹ dẹ̀ gbọ́ wìrìwìrì. Kí làwọn ìdí tí wọ́n fi fẹ́ sọ wípé kí Sunday Ìgbòho kó drop agitation Yoruba Nation? Ṣé Sunday Ìgbòho jẹ́ terrorist ni àbò jẹ́ criminal? Criminal ni wọ́n máa ń fún ní amnesty. Ìgbòho kì í ṣe criminal tí wọ́n fi sọ pé kó wá embrace amnesty. Kó tó di pé ó di táìmù yìí gan, ṣé mọ iye àwọn àṣírí ńláńlá tó wà lọ́wọ́ Sunday Ìgbòho? Ẹ mọ iye àwọn politician tó ti wá bá Sunday Ìgbòho wípé kó drop agitation Yoruba Nation. Ẹ mọ iye adúrú owó bàǹtìbàǹtì tí wọ́n ti gbé wá fún olóyè Sunday Ìgbòho tí ò gbà. Ìgbòho tèmi mọ̀, ó ti fúnyàn ní mọ́tò, ó ti fúnyàn ní acres of land tó jẹ́ wípé ó fi ṣèyàn lóore ni. Àwọn olóṣèlú ti gbé owó ribiribi wá fún olóyè Sunday Ìgbòho kó tó di kó dì sí yìí pé kó drop agitation Yoruba Nation kó lè focus ìbò 2023. Sunday Ìgbòho ò gbowó lọ́wọ́ wọn nítorí pé ó mọ̀ pé òun jà lórí òótọ́ ni, orí òtítọ́ ló dúró lé lórí tó fi di wákàtí ọ̀wọ̀ yìí. Ó ṣe wá jẹ́ pé ìsìn yìí náà wá ní kó drop agitation yìí kó wá gba amnesty. Ẹni tó bá jẹ́ criminal ló máa ń fún ní amnesty, tí gbogbo wa dẹ̀ mọ̀ wípé Sunday Ìgbòho kì í ṣe criminal, kò dẹ̀ cause any crime nílẹ̀ Yorùbá. Gbogbo demonstration tá à ń ṣe nílẹ̀ Yorùbá lórí Oòduà Nation free and fair ni, kò sí wàhálà, kò sí jà, kò sí tàjẹ̀sílẹ̀ kankan. Kí wá ló dé tó fi ní pé Sunday Ìgbòho tó fi ń tàgì ẹ̀ gẹ́gẹ́ bí terrorist? Ẹni tó bá jẹ́ terrorist tó máa fún amnesty kò kí ń ṣe terrorist. Kọ́ fún wa ní ìdí tí Sunday Ìgbòho fi jẹ́ terrorist, kọ́ dẹ̀ fún wa ní proof. Sunday Ìgbòho òòṣà kò kí ń ṣe ẹni tí wọ́n lè rò wípé wọ́n kàn lè fọwọ́ yẹpẹrẹ mú pé kó kàn jáde kó sọ pé òun fẹ́ amnesty bẹ́yẹn. Kò possible nítorí pé ó mọ̀ pé yóò tọ́ lòun dúró lé lórí. Fún àwọn tí federal government Nàìjíríà sanwó fún lórí ọ̀rọ̀ Sunday Ìgbòho, irọ́ lẹ pa o. Olóyè Sunday Ìgbòho ò lè embrace amnesty tẹ́ ń tẹnu mọ́ nítorí wípé gbogbo ń tẹ́ ti bàjẹ́ nílé olóyè Sunday Ìgbòho. Ǹjẹ́ ìjọba Nàìjíríà ti dáwó yẹn padà bí? Wọ́n ti dá padà. Pẹ̀lú gbogbo òyà tí arákùnrin tẹ́ fi jẹ́ nínú ilé ẹ̀, tẹ́ pààyàn sínú ilé ẹ̀, ẹ wá ní kó tún embrace amnesty láì jẹ́ pé ó ṣe nǹkan kan fún ọlọ́pàá àbó ba Nàìjíríà àbó ba property Nàìjíríà jẹ́. Kí wá ló dé tẹ́ fi ń pariwo arákùnrin káàkiri pé ó collide pẹ̀lú àwọn terrorist ní Nàìjíríà? Ẹgbọ́n tí Koiki sọ lórí ọ̀rọ̀ yìí, ẹ gbọ́ ká tó máa tẹ̀síwájú. Ìwé ìròyìn kan ti gbé jáde tí wọ́n ń pè ní The Nigerian Voice
tí wọ́n sọ pé bàbá wa Chief Sunday Adéyẹmọ ó ṣetán láti fi Yoruba Nation agitation tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ nítorí pé kí wọ́n lè tú sílẹ̀, ìyẹn ìjọba Buhari. Èmi wá fi ń tó gbogbo ọmọ káàárọ̀ òjíire àti ẹ̀yin oníwèé ìròyìn nílé àti lóko gẹ́gẹ́ bí agbẹnusọ bàbá wa Chief Sunday Adéyẹmọ pé irọ́ ńlá gbáà òun ni ọ̀rọ̀ tí ìwé ìròyìn yẹn gbé jáde. ṣé ẹ ti gbọ́ ohun tí Kóyèkí sọ? ìyẹn báyẹn àwògedengbe àti ẹ̀tún wá ń sọ àwọn ìjọba Nàìjíríà wọ́n tún gbé àrà míì jáde o. màálàmí àti ẹ̀tún gbọ́ pé wọ́n ní lọ́ọ̀yà ní ọ́. irú lọ́ọ̀yà wo ni tiẹ̀ tó jẹ́ wípé alágàbàgebè lọ́ọ̀yà ló jẹ́? ẹ wá rí ẹ̀sùn kankan tẹ́ ẹ fẹ́ kà mọ́ olóyè Sunday Igboho lẹ́sẹ̀ mọ́. ẹ ti wo gbogbo ẹ̀ látòkè désàlẹ̀, ẹ rí i pé arákùnrin yìí kò ṣèjọba Nàìjíríà, ìjọba Nàìjíríà ló tún ṣẹ̀. ẹ wá rí ẹ̀sùn kankan tẹ́ ẹ fẹ́ kà mọ́ olóyè Sunday Igboho lẹ́sẹ̀ mọ́. ẹ ní wípé olóyè Sunday Igboho ó ń fọ́ǹdì àwọn tẹ́rọ́rìstì ní Nàìjíríà. ọ̀gá Màlàmí ò bẹ̀rù Ọlọ́run ọba. ṣé kìrìsìtẹ́nì ni ọ́ àbí mùsùlùmí? èwo ló ń ṣe ń bẹ̀? tó bá jẹ́ pé kìrìsìtẹ́nì ni ọ́, lọ ronúpìwàdà. bó sì jẹ́lẹ́sìn mùsùlùmí ni ọ́, ó kù díẹ̀ káàtó tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀, nítorí pé o mọ̀ nínú inú ẹ lọ́hùn wípé gbogbo ń tẹ́ ẹ sọ pátápátá lórí oyè Sunday Igboho irọ́ ńlá tó jìnnà sóòótọ́ ni. wípé olóyè Sunday Igboho ó ń fọ́ǹdì àwọn tẹ́rọ́rìstì ní Nàìjíríà. níbo lẹ ti rí èyí? níbo lẹ ti gbọ́ ọ? ẹ bẹ̀rù Ọlọ́run, ẹ̀yin ìjọba Nàìjíríà ẹ bẹ̀rù Ọlọ́run. olóyè Sunday Igboho ṣẹ̀yìn, ẹ mọ̀ ń tẹ́ ẹ fẹ́ ṣe, ẹ mọ̀ ẹ̀sùn tẹ́ ẹ fẹ́ kà sí lẹ́sẹ̀. ẹ wá lọ wú ohun tí ò sọnù, ẹ lọ wú jáde, ẹ ló fáwọn kan lówó transfer owó kan sáwọn kan. ẹ mà bẹ̀rù Ọlọ́run o, ẹ bẹ̀rù Ọlọ́run o. nítorí pé ẹ ti wá bàálù ìjẹ́ débi wípé ẹ kàn believe pé ẹ kàn lè sọ̀rọ̀ kan jáde káwọn èèyàn dẹ̀ gbà yín gbọ́. ẹ ti believe pé ìtẹ́ bá ṣe ní Nàìjíríà àṣegbé ni. ibi tẹ́ ẹ bá Nàìjíríà dé, Ọlọ́run ọba dá yín lẹ́jọ́. Ọlọ́run ọba á dá yín lẹ́jọ́. gbogbo ibi tẹ́ ẹ bá ọ̀rọ̀ Nàìjíríà dé, ọ̀gá Màlàmí bẹ̀rù Ọlọ́run ọba. ọ̀gá Màlàmí, gbogbo èsì tẹ́ ẹ gbé jáde pé Sunday Igboho transfer owó sẹ́nìkan, ẹnìkan transfer owó sí Sunday Igboho, irọ́ ńlá tó jìnnà sóòótọ́ ni. àti pé Táyé transfer owó sí Kẹ́hìndé, àti pé Kẹ́hìndé transfer owó sí Táyé, irọ́ ni gbogbo ẹ̀. àwáwí ẹ̀sùn lẹ̀ ń wá. a ti mọ̀ yín ìgbà tẹ́ ẹ lọ balẹ̀ olóyè Sunday Igboho jẹ́. gbogbo oògùn tẹ́lẹ̀ ẹ kó ń bẹ̀, gbogbo passport tẹ́lẹ̀ ẹ kó ń bẹ̀, gbogbo ẹ̀ stage ẹ̀ ni. bẹ́ẹ̀ ṣe ń ṣe Nàìjíríà nìyẹn. ìjọba Nàìjíríà ẹ jáwọ́nú àpọ̀n tí ò yọ. ìyẹn báyìí àwògedengbe. màá tún mẹ́nu bà ọ̀rọ̀ tó ń jà ràìnràìn lórí social media bí àwọn OPU ní Nàìjíríà bọ́n ṣe ń bẹnu àtẹ́lu gbogbo àwọn Yorùbá agitator tó jẹ́ media lórí Facebook, lórí ayélujára social media lórí Facebook. mo rí àwọn nǹkan kan tó jẹ́ pé ó bà mí lọ́kàn jẹ́, ó dẹ̀ kọ mí lóminú pé àwọn Yorùbá ṣé àti ẹ̀fẹ́ kò fẹ́ sí ọ̀làjú kankan mọ́ láàrin Yorùbá ni? ṣé bá a ṣe fẹ́ gba Yorùbá Nation rèé? ṣé bá a ṣe fẹ́ máa bá lọ rèé? àwọn kan wà, àwọn OPU kan wà tó jẹ́ wípé wọ́n ń wage war against àwọn bloggers kan tí wọ́n ń sọ̀rọ̀ lórí Yorùbá Nation. bọ́n ṣe ń bú Dára tó ń ṣépè fún Dára, lọ́ ń ṣépè fún Awíkonko, wọ́n ń ṣépè fún Almoruf. fídíò kan wà tí Almoruf ṣe jáde ní àná tó jẹ́ wípé ó dìbọ́ǹkì ọ̀rọ̀ yìí pé òun ò bú ààrẹ Gani Adams. ẹni tó bá fẹ́ jo lórí wọ́n máa ń ṣanwọ́ sí olórí lára ni. ẹni tó bá fẹ́ jo lórí, ààrẹ Gani Adams, olórí ni ààrẹ Gani Adams. anybody ló lè bú ààrẹ Gani Adams, anybody ló lè sọ̀rọ̀ ààrẹ Gani Adams ní dáadáa. olórí wọ́n máa ń ṣanwọ́ lé wọn lórí ni. kò yẹ kí ọ̀rọ̀ yìí
kò yẹ kó bí ààrẹ Gani Adams nínú, nítorí pé olórí máa ń gba ẹ̀gbin mọ́ra ni. Tó bá ti mọ̀ pé ò fẹ́ jolórí, ò fẹ́ kán bú ẹnìyẹn, ò ní láti jolórí. Táàrẹ Gani Adams tí ò bá fẹ́ kán máa sọ̀rọ̀ sóhun, kó drop Ààrẹ Ọ̀nà Kakanfò kó lọ jókòó sílé. Ṣùgbọ́n olórí náà máa ń wẹnu sí. Gbogbo ààrẹ Tinubu wọ́n ń wẹnu sí. Ọbásanjọ́, Trump, gbogbo àwọn president tó bá ti jó olórí ipò náà máa ń wẹnu sí lára. Ìyẹn ò kì í ṣe àjòjì. Kí wá ló dé tó jẹ́ pé àti ẹ̀fẹ́ grow? Àwọn àgbàlagbà wọ́n ṣépè, wọ́n bẹ̀rẹ̀ sí í ṣépè fúnra wọn. Ǹjẹ́ lè bójúmu bí? Tá ń tọ́lọ́hun, kò sẹ́ni tó tọ́lọ́hun. Àti wọ́n tó ń ṣépè àti wọ́n tó ń ṣépè fún, kò sẹ́ni tó tọ́lọ́hun ọba. Ìwọ tó bá mọ̀ bọ́lá bá ṣe rí jáde, ìwọ tó ń ṣépè, kò sẹ́ni tó mọ̀la. Ẹ já stop gbogbo ọ̀rọ̀ tá ń fà tí ò nítumọ̀. Kò nítumọ̀. Gbogbo ẹ̀yin alágbára tẹ́ ẹ wà nílẹ̀ Yorùbá, ṣé n tán ní kẹ́ máa fagbára yín ṣe nìyẹn? Ṣọ́ ní ká máa fagbára yín kẹ́ máa fi ṣépè fún yàn? Ìyẹn kọ́ ni solution. Gbogbo tó ṣẹlẹ̀ ní Nàìjíríà, nílẹ̀ Yorùbá, ṣé èpè ló tún wá kàn ká máa ṣe fúnra wọn? Ẹ má jà ṣépè nítorí wípé ààrẹ Gani Adams ni mo bẹ̀. Gbogbo àwọn pìyì pátápátá ẹ bá mi pe àkíyèsí wọn, kẹ bá mi pè wọ́n mọ́ra wípé gbogbo ọ̀rọ̀ yìí kán dáwọ́ ẹ̀ dúró. A fẹ́ gbọ́ èpè, a fẹ́ gbọ́ ìjà láàrin gbogbo ọmọ Yorùbá mọ́, nítorí pé eléyìí ti ń pọ̀ jù. Mo fẹ́ kí gbogbo eléyìí kó dópin. Mo rọ ààrẹ Almoruf kó fi iyè dénú. Ààrẹ Almoruf ẹ fi iyè dénú o, nítorí pé àgbà niyín, kì dẹ́ ṣe gbogbo ọ̀rọ̀ náà nìyẹn máa ń fèsì sí. Ẹ fi wọ́n sílẹ̀. Wọ́n ń ṣe Ọlọ́run, ẹ ń bá ṣépè fún èèyàn, kò ń ṣe Ọlọ́run ọba. Ọlọ́run ọba tó dá èèyàn, ó ti mọ ibi tó ń kálukú máa dé. Ẹni tó ń ṣépè fún èèyàn, ṣóun náà ti dọ̀la ná. Lójú gbogbo ẹ̀ lọ, àtẹnìkíní àtẹnìkejì arọ̀ yín, ẹ má jẹ́ ká máa ṣépè, ẹ jẹ́ ká gbàgbé ẹ̀. Yorùbá tá ń jà fún ìyẹn já fèsì. Ká fèsì ẹ̀ ká lè gba Yorùbá Nation. Yorùbá Nation shall surely stand one day.